Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Orúkọ mi ni Fatai Adékúnlé Adétáyọ̀ Oòduà. Alùdé gbogbo nǹkan tó bá ti jọ mọ́ báyìí ìdàgbàsókè ló dúró fún. So èèyàn bá sì ti ń ronú ìdàgbàsókè fún rẹ̀ dájúdájú Ọlọ́run á ràn lọ́wọ́ láti ní ìdàgbàsókè. Orúkọ mi ni Alájà Amira Aminat Ode Ọmọdémiládé Olúwa pẹ̀lú mi Mama Awal Mama Abibullah Mama Nafisat obìnrin. Ó dáa gan o nǹkan dáadáa náà ṣe kọ́lọ́hún kò fi àlùbáríkà tó pọ̀ sí ni. Kudos to you all my fans nílẹ̀ yìí àti lókè òkun ìfẹ́ tẹ́ ń fún wa kò ní di ìbàjẹ́ o ọ̀nà gbàrí ṣe yín kò ní dí. أدبية أبدية منتهجنا فهو الأدب أدبية أبدية منتهجنا فهو أدبية أبدية منتهجنا فهو الأدب أدبية أبدية شيخنا فهذا كمال الدين حسا كذا معنا ما به كمال الدين هذا سميع اللهم فرح شيخنا جد له أمنا أيا فالق الإصباح أفابيب والحب قد جئنا سسور أبقاكم الله. Gbogbo jama ní àpapọ̀ mo fi bàbá wa àfàgbà radiyallahu ta'ala anhu bàbá wa Tajul Adabi radiyallahu ta'ala mo fi bẹ̀ wá ẹ dákun ẹ jẹ́ àpapọ̀ ká ní a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Ìgbà tá à ń sá sàlátù lọ́wọ́ ni bàbá Alhaji àgbà wọlé. Adāmallahu hayātahu. Ọlọ́mọsàjárí bàbá pẹ́. Amina. Ọlọ́mọsàjárí wọn pẹ́. Amina. Ọlọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run. Amina ya Allah. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Anakumullah. Liman yuqālu hatina lilman jati azama wa ma ahadu من لم يكن له
fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. mo fi àfáàgbà Tajul Adabi mo fi bẹ̀ wá. Allahu ta'ala. lẹ́yìn àsàlátù márùn-ún tá a ṣe. Abukakumullah. bàbá alájí àgbà tòní ni wọ́n ní ká ṣàṣàlátù di márùn-ún. Abukakumullah. ọ̀dọ̀ àfáàwọ̀ àgbà mufasiru àgbà fún gbogbo ìlú Ìlọrin láwa yìí. Adamallahu hayatahu sheikhu. àfáà bíi. Abukakumullah. àwọn tí wọ́n níwọ̀ lórí wa tó yẹ ká ṣàdúrà fún pọ̀ ní ìjókòó yìí. Ó dùn mọ́ mi. àwọn àgbàlagbà ni wọ́n wà ń kalẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. àwọn àgbàlagbà ń bẹnu ilé. Tọ́. àwọn àfáà wa tí wọ́n kọ́ wa tá a fi di ń ta jẹ́ wọ́n wà ń jókòó. Abukakumullah. àmọ́ lọ́hùn gbà mí ó lè fẹ́ bá gbogbo wa sọ̀rọ̀ yóò wá wò pé bí n bá ti dájú kọ nìkan talẹ́ni tí ń pè tí ó kárí ọlọ́run wàá pàdánù. Sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tí ó sọ àwa ló fẹ́ bá wí o Abukakumullah. yóò wá dájú ẹ̀kọ́ ànábì. ó ní yá ayú ànábì lima tuharrimu ma ahallallahu laka tabtagi mardati aswaji. ṣé ànábì sọ nǹkan de wọ fún rẹ̀ látara ìfẹ́ àwọn ìyàwó ẹ̀ ọlọ́run wá bá ànábì wí kò bá wa wí ó bá wa wí systematically àwa náà lọ́lọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ó wá fà ànábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́. Allahu akbar. gbogbo wa tá a wà ń jókòó yìí torí àáfàá wa gba mufasiru la torí ẹ̀ wá ẹ wá jẹ́ kí n fi wọ́n kí n ṣe wọ́n ní naibul fa'il. Tọ́. àáfàá wa gbà gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń kalẹ̀ mo fọlá gbólóhùn táwa máa fi ń síde wá sí àyàfà likọ̀lì ìsìbáì. Àyàfà likọ̀lì ìsìbáì. ọlọ́run ò wá bí ọ́ fún gbogbo àwọn àgbàlagbà tí bẹ́ẹ̀ ń kalẹ̀. wal habbi qad ji'na. bá a ṣe máa ń dé la dé yìí o. bi amrika fina ma lana minka min mubina. báyọ̀gí àgbà bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí. wani Allahumma salli ala sayyidina Muhammadin salatan turidika wa turidihi wa tarda biha anna ya rabbal alamin. ala millati mukhtari. ń bọ̀ àfa bíbù. Abukakumullah. ọmọ àtẹ̀lé. Na'am. tí bàbá wa agbọ́ bàbá wa àfa gbà. Radiyallahu ta'ala anhu. àwọn tó bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí Allahumma salli wa sallim wa barik wa raham wa tarham ala sayyidina wa maulana Muhammadin títí dé sálẹ̀. Abukakumullah. bí bàbá wa àfa gbà sí máa wí nù. tí bàbá tó bí mi táwọn bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí. Radiyallahu ta'ala anhu. má bá wa kà tán wọ́n wá ní wàhùdú a'udhu billahi minash shaitani rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wọ́n ní rabbi adkhilna mudkhala sidqin. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. wọ́n wá fi tẹ̀lé pé wàhùdú ila tayyibi minal qawli. وهدوا إلى طجر من القول وهدوا إلى الصراط الحميد وهدوا إلى طجر من القول وهدوا إلى الصراط الحميد. akíyàbá national mission. وهدوا إلى طجر من القول وهدوا إلى الصراط الحميد وهدوا إلى طجب من القول وهدوا
إلى صراط الحميد. ẹ̀rọ kan gba àyè wà níbi Muhammad. الله عليه وسلم. tí bàbá tó bá wọ́n bí mi tán bá wí tán àfọmọlẹ́yìn. wọ́n ní ohun tó lù wà mí kọ̀ tí ó sọ. tí ó sọ. báwonú Kùránì tá ò rí. báwonú àdìsí tá ò rí. báwonú fúrúwà tá ò bá. Rabbil Alamina ọba dáníwáyé mọ́mọ́jà mẹ́nu débẹ̀ ní tàwa. 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 mọ́jà mẹ́nu débẹ̀ ní tàwa. mọ́jà mẹ́nu débẹ̀ ní tàwa. bàbá wa àgbàmọ̀ ìṣúná. Adamu Allahu hayatahu. Amina. ọlọ́mọ sábà wa ṣàlékún dáadáa fún yín jù báyìí lọ. Amina. ayáfáàlìkàlì ìsìbáyì. ayáfáàlìkàlì ìsìbáyì. wal habbi qad ji'na. bàbá wa gàlàdí máa ń gẹ̀rí. àpadà síbú àpadà sí ìgbà kò ní jẹ́ ti yín láéláé. ṣéhù. òwì lẹ́ẹ̀kan o. ṣéhù. ẹ̀ta la máa ń wí o. ṣéhù bí Amẹ́ríkà fìyà máa lọ́nà nǹkan mímọ́ bínú. bàbá wa ìmáàmù sọ̀rí ọlọ́mọ sábà pàdánù. amina. àfà yìí. ala millati al-muhtari. man kana rawatan. bàbá wa bàbá kéwú. àpadà síbú òní jẹ́ ti yín láéláé. lana wa li kulli alamina bila istifna. akí bàbá wa ambassador Suyuti. ala darbi qawmi. agbọ́dọ̀ kí wọn. asilamu kina amrahu. ìdí wo la fi kí bàbá wa ambassador Suyuti. abukakumullah. bàbá wa Mufasir bàbá tó bí yín nù. akí bàbá wa ambassador Suyuti. وفنا قصري جود قلبا كذا شأنا. akí bàbá wa Professor Shuaib Ológele. أدام الله حياته. ọlọ́mọṣẹ́ àjárí wọn pẹ́. آمين. akí bàbá wa àfa wa Alumata. أدام الله حياته. bàbá wa Dọ́mẹ̀gò. أدام الله حياته. akí أكيد. gbogbo Ittihadu Ad-Duwali lil Ma'ahid al-Adabiyya gbogbo tí ń jẹ́ ọmọ bàbá wa àfa àgbà alájí àgbà ní Gàmbàrí akí. أكيد. gbogbo ẹ̀yin ìyá wa la kí ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. فأولهم mo wá kí bàbá Mufasiru. تاج اللبيب المؤسس bàbá ẹ dákun ẹ jókòó mo fà alájí àgbà bẹ̀yìn. لزمرة أجيال أزل العلا فزنا. kò ní tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ ṣe wà ní. وثانيهم àwọn tí fi bẹ́ lọ́rùn fún yín. مفتي الديار كمالنا. ìyá Sanusi kú. مجدد ń bọ̀ àṣà yìí. مجدد. ìyá Sanusi kú. أبقاكم الله. sọ́lọ́ ń sànù Sanusi ni. kódà ìyá rẹ̀ dàgbà. sọ́lọ́ ń wá sànù Sanusi. الله أكبر. bí ìyá yẹn bá ti kú ọlọ́run sànù yẹn nù ọlọ́run ti ní wá wà dáná ànkà wìsìrákà alẹ́sí ànkọ́dà zàrákà ìwọ wá jà nábì. nínú usulul fiqh kìyàsù máa al-fariki là ń pè é. أبقاكم الله. لمن كان حتما. ń bọ̀ àáfà yìí نعم. wọ́n fi kéwù ṣe rẹ̀ léṣe. أبقاكم الله. bàbá wa Mufasir ìyá tó kú oore kọ́ ni fún yín àgbákò ni. bí ìyá bá ń bẹ bí ìyá bá ń bẹ èmi ni ẹ máa wò bí ìyá bá ń bẹ ọlọ́run retí kẹ́ ẹ má kọsẹ̀ lára wọn. ìyá ò wá sí bó o là ṣe ní kọsẹ̀ lára wọn. لا إله إلا الله. ẹni téyì ò rí èyàn lè kọsẹ̀ lára ẹ̀. ṣé bí ìyá yẹn bá ti kú ó ti tẹ́ ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run alibakiya
alayya min birri walidayya abarru bihima ba'da wafatihima. sallallahu alayhi wa sallam. ìrẹ́ ni yorùbá ànábì ma. alayhi wa sallam. akí àwọn àfọwọ́ ọlọ́mọṣàjárí yín pẹ́. àmín. bàbá wa ambassador Suyuti àti ṣàdúrà fún yín nìsín. bọ́ọ̀ni. ọ̀rọ̀ ń bọ̀ lórí wọn. ó dùn mọ́ mi. ọkùnrin kan ló lọ bá ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí àwọn àfọwọ́ tí wọ́n kọ́ wa ọlọ́mọṣàjárí yín pẹ́. bẹ́ẹ̀ bá kú kò tẹ́ síbẹ̀. bóbi yẹn bá lọ kò tẹ́ síbẹ̀. bí ìyá tó bí yẹn bá kú àgbá kò séyàn. bó lè yóò ṣe là. bó lè yóò ṣe ní sẹlóhun látara àwọn tó bí yẹn. alibakiya alayya min birrin abarwo bihima ba'da wafatihima. sallallahu alayhi wa sallam. bí bàbá ò bá sí mọ́ bí ìyá ò bá sí mọ́. bá a fa àwọn Sànúsẹ́wù bá kú Ìlọrin tí wọ́n lọ tí gbogbo wa lọ́lọ́ ń jẹ́ ẹ lọ kẹ́bọ̀ ìyá ò kú lórí awọ ta ni ó máa jòkó lórí awọ fún yín mọ́. bàbá ara àwọn aláburú tí wọ́n bá sọ wípé wàhálà Sànúsẹ́wù wá kù ó ti wá pọ̀ jù ara àwọn tí ó ní ẹ̀ sì sánú yẹ ìyá ti dàgbà ẹ má fi bàyà ẹnu jẹ ìyá òun tí wọ́n wò mọ́ yín. afa abib abukakumullah. ashairu al-Uthmani abi ashairu al-Uthmani min ash-shu'ara ila hadith min ash-shu'ara ila hadith. bàbá Sànúsẹ́wù ìyá tó lọ arákùnrin wa lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bí ìyá mi ò bá sí mọ́ tí bàbá mi ò bá sí mọ́ kí ló tún kù. Is there any responsibility for me towards my parents after their demise? sallallahu alayhi wa bá sí mọ́ sallam. kí ló tún kù mọ́. Ànábì wọn sọ pé ó kù fún ọ bakiya laka khamsata ashiya. sallallahu alayhi wa sallam. bàbá Sànúsẹ́wù Ànábì ló kù nǹkan báwo fún yín. ìtàn ṣe é bọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ Ànábì ló dókun ìyàmókù márùn-ún. yá hafiril qabra. يا حافر القبر هذا قبر والدتي فوسعه إنما العلم يختلف. alábìsáni Sànúsẹ́wù ó dàbí ìgbà tá àìfà Sànúsẹ́wù sọ ń jọ́ tìyàwó kú pé yá hafiril qabra. يا حافر القبر àfọ̀mọ́lẹ̀ هذا قبر والدتي. ìrìnà lè kọ́búrà ni àbí núùnù tó sá lọ ń bẹ̀rù lílì ìdọ́ bíṣubúùtì núùnì lílì ìdọ́fà hasfi núùnù nílì ìdọ́fà. يا حافر القبر هذا قبر والدتي. àwọn tí ń gbé sàárè tí wọ́n ń gbé sàárè tí ìyá Sànúsẹ́wù ó sùn Sànúsẹ́wù wá dóbẹ̀ wá sọ pé yá hafiril qabra. يا حافر القبر èyí tá ń gbé sàárè هذا قبر والدتي. sàárè tá ń gbé ìsàárè ìyá mi ni ìyá tó bí mi ni o. فوسعه إنما العلم يختلف. ẹ sì gbọ́ lọ́n tóbi jàmá àáfà àwa Sànúsẹ́wù kí ló ti wí ọ̀rọ̀ yìí. فوسعه àní owó ìpè yá hafiri. يا حافر القبر yá wà lẹ́yìn irọ́ ọ̀hún àbí. هذا قبر والدتي. bàbá Sànúsẹ́wù هذا قبر والدتي. gbólóhùn tẹ̀ ń wí fáwọn jàmá alá lisani halika lisanu hal ìwọ̀n sọ fáwọn tá ń gbé sàárè pé هذا tá ń gbé yìí o. قبر والدتي. ìyá tó bí Sànúsẹ́wù là ń gbé yìí o sàárè ìyá Sànúsẹ́wù rè o. فوسعه إنما العلم يختلف. ó ní fọwọ́ sí i ẹ
ẹ̀sùn ẹ̀jẹ̀ wo bẹ́ẹ̀ ṣe ń gbé sàárè náà fàwọn sìrú ó ṣeéṣe kẹ́ ẹ sọ wípé wọ́ọ̀hù tó wà ń bẹ̀ ń bá wọn tí wọ́n ń gbé sàárè ń padà sọ́dọ̀ háfìrí líkọ́búrọ̀. ìyá fìrí líkọ́búrọ̀. a sì lè sọ wípé ń padà sọ́dọ̀ kọ́búrú pé fàwọn sìrú nà háfẹ́ kọ́búrú wà lídà pé fàwọn sìrú líkọ́búrọ̀ ẹ jẹ́ kí sàárè náà fẹ̀ dáadáa àbí fàwọn sìrú ẹ̀sùn ẹjẹ wo bẹ́ẹ̀ ṣe ń gbé sàárè náà. ọ̀rọ̀ kọ́bùrù àlìdọ̀tì fọwọ́ ìnàmà tẹ̀lé omi yẹn fẹ́ tẹ́lẹ̀ fún. àfọ̀sànúṣẹ́wò sọ wípé ìnàmà tẹ̀lé omi yẹn tẹ́lẹ̀ fún. ikú táwọn ìyá máa ń kú ó yàtọ̀ síra wọn ìyá mi ò kú inú ọmọ wa dùn pé adúpẹ́ ojú tí ìyá yìí tó dì wá tó adúpẹ́ ó ti lọ tí Sànúṣẹ́wò rí bẹ́ẹ̀. لا ترهل الأم للأجداف مفردة. àfà mo sọ fún yín mo ní ikú tí ìyá kú àgbákò ni ẹlòmíì wá wò pé àgbákò bò ẹ máa wá gbọ́ rísì tí fi ń jàgbá. لا ترهل الأم. ìyá ò ní kú ó dákẹ́ ni. للأجداف مفردة. àhùnmù la tarhalu mufradatan ìyá ò ní kú kó wá jásí pé òun nìkan ni ó lọ ìjọ tẹ̀lé ìyá lọ ó pọ̀. في كفانها أفراء تلتحف. níjọ́ tí ìyá Sànúṣẹ́wò kú tí wọ́n ń wẹ ìyá Sànúṣẹ́wò ìdùnnú sọ pé Sànúṣẹ́wò innal humma ẹ̀rí ìyá bó bá kú la tarhalu mufradatan. La ilaha illallah. ara àwọn nìkan kọ́ lẹ gbé sínú sàárè. alẹ́ àfúrà. في كفانها أفراء تلتحف. fi tayyi àkìfà. في كفانها أفراح تلتحف. bá a ṣe ń di ìyá láti ń di ìdùnnú mọ́ bá a ṣe ń di ìyá láti ń di ẹ̀yìn mọ́. ìyá Sànúṣẹ́wò tó jásí pé báwọn bá pàdé èèyàn lójú ọ̀nà wọ́n á ṣàdúrà yóò sì sú ẹni tán ṣàdúrà fún. La ilaha illallah. ìyá tí ó pàdé èèyàn lójú ọ̀nà tí ó wàá ṣàdúrà fún ẹni tó pàdé lójú ọ̀nà ìyá àwọn èèkánjú nú ayé yóò wàá ṣàdúrà débi pé ẹni tán ṣàdúrà fún ni ó tún máa wá ju ẹsẹ̀ pé ìyá yìí yọ̀ǹda mi. ويطوي لهبها الدنيا إلى دفنت. ويطوي لهبها الدنيا إذا دفنت. الدنيا ayé yìí bó ṣe tó yìí yàtọ̀wé ládùúhà ìzà dùfìnàt má ṣe gbé ìyá Sànúṣẹ́wò sínú sàárè ni wọ́n gbé ayé sínú ẹ̀. وعيش أبنائها من بعدها قرف. baba Sànúṣẹ́wò. أبقاكم الله. وعيش أبنائها من بعدها قرف. àgbákò sí àwọn ọmọ lẹ́yìn ìgbà tí ìyá bá lọ. لا إله إلا الله. وعيش أبنائها ìṣẹ̀mí àwọn ọmọ rẹ̀ min ba'diha lẹ́yìn ìgbà tán bá ti gbé sínú sàárè tán. قرف. ó ti dàgbákò. لا إله إلا الله. هي صلاة. أبقاكم الله. bẹ́yìn ò bá níyà yìí dégbò ẹ̀yìn bí ìyá ṣe dàgbà tó Sànúṣẹ́wò ṣe ń bẹ́ẹ̀ lé ó travel ọlọ́run yóò dé dáadáa wọ́n jòkó lórí awọ ẹni tí ń ṣàdúrà fẹ́ni ẹlẹ́ni wà nílé ṣàdúrà fọmọ tiẹ̀ ẹni tó jásí wípé yóò ń ṣàdúrà fẹ́ni ẹlẹ́ni kò ní fọmọ tiẹ̀ lẹ ìyá wa ṣeré yìí jàzáwò àwọn ẹni rẹ ni ọlọ́run fi Sànúṣẹ́wò ṣàyàwó lẹ́sàn ni. La ilaha illallah. ilé àlìkálẹ̀ àgbà wọn ti bí ìyá tó bí yín àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá wa Sànúṣẹ́wò àwọn tó bí ìyá yín wọ́n ṣe wàhálà fáwọn ẹni ọlọ́run. wàáyísù. ìyá ni wọ́n ṣe wàhálà wo bí tó ti ń bá a bọ̀ ni kẹ́tọ́ wá bá a débi tí wọ́n bá a dé yìí níbí Sànúṣẹ́wò tọ̀hún Sànúṣẹ́wò tìí Sànúṣẹ́wò wo iye afárá tẹ̀tìrẹ kọjá ìyá òun ló jẹ́ eré kọjá wọn wá ní Sànúṣẹ́wò ló dáa Sànúṣẹ́wò wo ló dáa ìyá rẹ̀ ló dáa ṣé mo ṣàwùsù náà. أبقاكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. wọ́n ti baladu tọ̀ yí àbí.
والبلد الطيب لا يخرج نباته بإذن الله والذي خبث لا يخرج منها إلا نكدا. أيوة نوي. والبلد طيب يا سنوسه يخرج نباته بإذن الله. بإذن ربي الذي خبث لا يخرج إلا نكدا. لا يخرج إلا نكدا. لا يخرج إلا نكدا. ẹwọ kéwù kan bẹ̀ wọn mo fẹ́ fa kéwù kan yọ ń bẹ̀ wọn ọlọ́run ní wálé bàládù àtọ̀yìbù. Ahsanallahu ilaykum. kí ọlọ́run ní ilẹ̀ tó dáa ilẹ̀ ọlọ́ràá táwa ní bàládù ṣé bàbá ní bàládù ní àbíyá mọ́lí àbí àmùzátàláyà àti iná. mọ́lí àbí àmùzátàláyà àti iná. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìyá ní bàládù tọ́lọ̀ ń wí bẹ̀ o. يضل في البيت الذي يلينا غضبان ألا نلد البنين تالله ما ذلك في أيدينا ونحن كالأرض للزارعين ننبت ما قد زرعوه فينا ونحن كالأرض للزارعين. ìyá Musa ṣe tẹ̀síbíhù obìnrin pẹ̀lú ilẹ̀ kí ni wọ́n wá ń pè ní ìlú ilẹ̀ ni ibi tílẹ̀ wà tí ò tí ì sẹ́yìn tí ń gbé bẹ́ẹ̀ ṣé wọ́n ń pè ń lù wọ́n ní ẹ̀yìn ìlú ọlọ́run wọ́n ní wàlẹ̀ báládù àtọ̀yìbù yàkàrújù nàbàtùhù bí idni rabbihi. ọlọ́run ní ilẹ̀ obìnrin tó dáa tí ń bímọ rẹ̀ kìí ṣe mímọ̀ ṣe ìyá yẹn bí ìsìnì rọ́bì yìí ọlọ́mọ̀ọ́mọ̀ ní ìyá Sanusewu ó ṣe wàhálà fún wa á wà á fi Sanusewu san ọ́ lẹ́sàn-án rẹ̀. Allah. Abibu gbá padà. والذي خبث لا يخرج إلا نكدا. àbáyá tí ò bá ti dáa tí ò fẹ́ kí tọmọlàkejì dáa òun náà ní jèrè ọmọ láàyè àkàrújù ilá. nàkídà. gbogbo tí ó mọ gbé tọmọ rẹ ó mọ wá gbé bá aburú ni. kadhalika nusarrifu al-ayati likawnihi yashkurun. ọlọ́run wá ṣàánú ìyá Sanusewu ọlọ́run ò àyà kan bẹnu Kùránì kí la àyà náà afábíb. ọlọ́run sọ yìí pé masalula ayati dun innama masalula ayati dunya kamain anzalnahu minas sama fakhtalata bihi nabatul ard. innama masalula ayati dunya. ọlọ́run lẹ́yìn tẹ̀ ń gbẹ́nu ayé. kamain anzalnahu minas sama. ọlọ́run ní innama masalula ayati dunya ọlọ́run ní ẹ̀rí ayé ni ṣé ayé kan bẹ ni tani ń jáyé tani ń jáyé àwa tá à ń bẹnu ayé là ń jáyé ọlọ́run wá ní innama masalula ayati dunya èyí tá à ń gbẹnu ayé ntọ́lọ́run òfin sọ pé innama masalukum fil ayati dunya ọlọ́run fẹ́ ṣe wáàsí fúnra wa wà fi anfusikum afala tubsirun ọlọ́run níbo ni yóò bá wá fapò kẹ́ ẹ wá ronú síra yín ó dẹ̀ jẹ́ ṣe wáàsí fún yín innama masalula. innama masalula ayati dunya. ayé tẹ wáyé. kama in anzalnahu minas samai. ọlọ́run ní láti sọ dàbí omi tí ń rọ̀ láti sámà. فاختلط به نبات الأرض مما يأكل الناس. ọlọ́run ló wá dà gẹ́gẹ́ bí omi tààrọ̀ láti sámà ó wá rò papọ̀ mọ́ ní tí ń bẹnu lẹ̀ yálà ẹ̀yin lẹ fi síbẹ̀ ni yálà àwa la fi síbẹ̀ ni ó ṣàwọ̀. مما يأكل الناس. ọlọ́run nínú àwọn nǹkan tẹ̀ ń jẹ tẹ̀yìn fúnra yín tẹ̀ ń jẹ. والأنعام. inú táwọn ẹranko ń jẹ. حتى إذا أخذت الأرض زخرفها. omi yóò rọ̀ papọ̀ mọ́ yóò máa wá gbé e jáde حتى إذا أخذت الأرض زخرفها. títí tí ó fi wá di pé ilẹ̀ ó wá gbé e jáde ayé máa wá wò pé àgbàdo yìí so mọ́ dáadáa kìíní yìí rèé lónìí.
وزجنت ọlọ́run yóò wá tutù máa yín ọlọ́run àṣẹ lọ́sọ̀ fún yín. وظن أهلها أنهم قادرون عليها. ọlọ́run ní wọ́sọ̀nà àlù ànàhùn kọ́dìrú nàlẹ́yà ọlọ́run ní ẹ̀yìn tẹ́ ẹ dáko àgbẹ̀ tó dáko mọ̀ wá sọ pé ọdún yóò dáa ọlọ́run ní kí ni ó wá ṣẹlẹ̀. أتى أمرنا ليلا أو نهارا. ọlọ́run ní àtàmúrù náà lẹ́yìn náà ọ̀nà ara ọlọ́run ní àṣẹ àwọn ọlọ́run pé má wúlò mọ́ dìbànújẹ́ fáwọn tó ní ọ́ ó lè wá ní lẹ́yìn lọ́sàn-án lóru àwọn nàhárà àbí lọ́sàn-án sọ̀rọ̀ irúgbìn lọ́lọ́run wá ń sọ ni àwọn ọlọ́run pé ìjọ tá a bọ́ sínú ayé ìgbà tá a bá wá di tá ayé wọ́n mọ̀ wá sọ pé sànúsẹ́wù lọ́tún sànúsẹ́wù lọ́sí yóò mọ̀ pé lẹ́yìn wọ́n mọ̀ pé tọ̀hún ọlọ́run ní bá a bá fẹ́ wá pa ìyá rẹ̀ lẹ́kún àtá títí dìgbà tí àwọn aráalé wọn mọ̀ wá wò pé anahum kọ́dìrú nàlẹ́ apá ọlọ́run ti wá yọ ẹnìkan nulẹ̀ wa àtàhà. àtàmúrùnà lẹ́yìnlẹ́ ọ̀nà ọlọ́run lọ́kàn mú kó nu ayé ni wọ́n bá wà tì. fàjálínà àṣìṣe. ọlọ́run wá wọ nǹkan ọlọ́run ń bẹnu wa tí ò gbọ́njúmọ̀ yá. ọlọ́run wá ní kẹ́yìn ó gbọ́njúmọ̀ yá. ìyá òun wá lọ́sọ́ fi wíìkì nìkan. abukakumullah. ọlọ́run wá ní kẹ́yìn ó gbọ́njúmọ̀ yá. ọlọ́run wá ní kí ìyá ó sìn yín rí ìyá yẹn sìn náà kí lè rí ṣe fún ìyá náà. فلا تحسبوها مجدا إنما لها مآثرته تبقى مدى الدهر مرحمه. inú oore tí àwọn àfáà wa ṣe fún wa kọ́lọ̀ mọ́sàárì yín pẹ́ àtàwọn bàbá alájí àgbà inú tá a máa ṣàfihàn ṣe istishhadi náà ní ká lu kùránì ká lu àdìsí ká sì lu àwọn ṣẹ́ẹ̀rù àfáà wa Sanusewu lisanu halu tiwa náà àfáà wa Ar-Rasofi al-Adabi. adamallahu hayatahu. báwa bá ti lọ wá sí mi sábà lórin olórin mọ́. abukakumullah. òun ni kálàmì tiwa kí ni wọ́n wí. liman likawnu hatiman. liman ijati az'ama. wa ma adruhu man lam yakun lahu aslama. idha zara baytahu. ينفذ أمره. إذا زار بيته. إذا زار بيته. bí kú bá ti wá gbẹ́rù tó wá ṣe síyára sínú ilé kan. ينفذ أمره. àṣẹ pé máa pààyàn máa mú yẹn kúrò tọ́lọ́wọ́n ọba fi sọ́dọ̀ àṣàrà ìlú bọ́lọ̀ ń bá ti wá ara pé ilé àwọn Sanusewu ló kù kò sì sábì kankan tó lọ mú mbẹ́ ìyá Sanusewu. ìzázára bẹ́ẹ̀ ké ينفذ أمره. amúràwù tó fẹ́ nà fásánù ilé àwọn Sanusewu náà ni pé kó mú ìyá Sanusewu kún bẹ́ẹ̀. فلا ينفع إنسان لولا وليتما. bí Sanusewu ṣe wúlò tó ládùúgbò bí Sanusewu ṣe wúlò tó nílùú bí Sanusewu ṣe wúlò tó báwọn tí wọ́n bí Sanusewu lé àtàwọn tí wọ́n bí lé Sanusewu bí wọ́n ṣe wúlò tó àti bí ìyá yẹn ṣe jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. لا ينفع الإنسان Ọlọ́run ò wo kankan bẹ́ẹ̀. لولا وليتما. àwọn bàbá wọn lọ ní lánàá wọ́n ti ṣe wáàsí fún wa bó bá jẹ́ pa ikú láàyè. أبابا محمد أبابا محمد أكون فلوجي أوابا كليما Tàwórẹ́tà fún Mùsá Ìnjílà fi Ìsá Sábúrà tó Dáúdà Àlùkùránì fún Sẹ́lá. ìmáàmù ló ṣáájú. èyí mo ti gbàgbé ó dàbọ̀ àwọn náà. هنالك لا لولا. àfàyè ìsására bẹ́ẹ̀tì. ìsására bẹ́ẹ̀tì. ينفذ أمره. kò sí kankan tí kú lọ ṣe ó fẹ́ mọ̀ ní kó ń bẹ̀ náà ni. ولا ينفع الإنسان لولا وليتما. nígbà tí ìyá Sanusewu kú mo wá ní sí ìyá Sanusewu ń bẹnu àwọn tá a sunkún àwọn kan kú àní sunkún wọn. àwa dúpẹ́ ìyá Sanusewu ń bẹnu àwọn tá a sunkún. ìyá tó gbàfà bàbá Sanusewu
ọlọ́run kó mọ́sà tó kún yín jù báyìí lọ. àmín. ọlọ́run mọ́sà jámọ́nà yín jù báyìí lọ. àmín. ìyá yín gbàfà fún bàbá tó bí yín ẹ jókòó. gbogbo obìnrin tó bá fẹ́ kọ́ ọmọ òun ó rí bí ìṣẹ̀nusẹ́wù kóun náà lọ gbàfà fọ́kọ ẹ̀. inú mísà ìyá tó lọ yìí nù ó gbàfà fún bàbá náà. أطاعت ولم يظلم من الدار زوجها كطاعت عبده ربه متسلما. bí n bá ti ń wé èyí tó bá ti ná sábà ìwọ máa mú wa. أبقاكم الله أطاعت ولم يظلم من الدار زوجها. alábàjọ yẹn ṣe. ولم تظلم. ń bọ̀ mo ní ìzázára bẹ́ẹ̀tán. ìzázára bẹ́ẹ̀tán. ó ní ìwà sàrá ìlú ó ní náà ó ní àmúrí àṣẹ mi tí ń bẹ lọ́dọ̀ rẹ pé mo ẹ̀ lọ gbèyàn kúrò. aláwù lọ́lọ́run yọ kó lára ya Sanusi tá a fi rí wọn mọ́. La ilaha illallah. aláwù ní ń bẹ lára gbogbo owó àyí tá a fi jòkó tá a fi rí bá a ṣe rí kèé wá ṣègbà tá aláwù bá kó lára wa lákú. aláwọ̀ kò lára ẹlòmíì yóò wá dòkú ayé tí yasanu sẹ́wọ̀n fi kó nu ayé aláwọ̀ kò lára wọn. La ilaha illallah. ìyá náà wá jẹ́ nìkan tó jásí pé àtọ́ àti walam yazlim min at-tari zawjaha. nígbà tí ń ṣàdúrà lẹ́ẹ̀kan mo wá ní pé mo wá ṣàdúrà fún Professor Suyuti àbí ambassador bàbá wa ambassador mo wá ṣàdúrà fún yín mo láàgbọ́dọ̀ má ṣàdúrà fún yín ẹ̀yin lẹ́jẹ̀ Sanusi wo orí bó ṣe rí. ولم أنسى مرهوما وذا جيت ميودرا. أبقاكم الله أطاعت ولم تظلم من الدار زوجها. kọ́mọ́ tí mo ní kàyíkà ò ìgbàgbé bàbá wa Sanusi ìyá yín gbàfà fún bàbá yín púpọ̀ òun ló sọ yín di ilé bàbá wa àbí ó yé mi. أبقاكم الله. bàbá tó bí àwọn wọn tẹ̀yìn tí bàbá yín bí ìyá yín ò bá gbàfà fọmọ ni a ní àá èyí tí n kọ́kọ́ ń wò lójú yìí náà ló tún wá ní ọlọ́run bá kí àwọn àgbàlagbà tẹ tara wọn jáde. Amina. Ata'ati wa lam tazlim min at-tari zawjaha. wọ́n lọ wádìí pé ìjọ́jọ́ kan bẹ tí bàbá tó bí Sanusi òun fi bínú sí ìyàwó wọn ní òsì. mo ṣèwádìí títí mo wá rí i pé zakau táàfó ní tàlímù mú tàlímù sọ pé zakau wà iridun wọ́sítìbá wọ̀ fìyíhùn lẹ̀ mọ́ kí ṣe sì ṣáàdùn ni. àṣé ẹ̀wò tí bàbá wa Sanusi bá ṣe wáàsí lórí tọ́pìkì kan nígbà mẹ́fà yóò sì wí ọ̀rọ̀ tí ò jọra wọn wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ ìyá tó bí wọn ni. wọ́n ròyìn pé ìyá náà nílò aka ìpúpọ̀ àwọn náà sì ń gbé e bọ̀ wá ni. تربت في بيت العلوم وأهلها. o ṣeun yóò dà fún ọ. شيوخها إلى ولي عرش في الناس كرما. bàbá Sanusi ẹ̀gbọ́n tí rọ̀ sọ́ọ́ fi wí ni. تربت في بيت العلوم وأهلها. àwọn bàbá tó bẹ̀yìn tí wọ́n ti gbọ́n wọ́n mú koro tó tọ̀. Ànábì ní takhayyaru ní nutifikum. sallallahu alayhi wa sallam. ìwọ lọmọ fọmọ ní pati gbogbo kéwù tó kéwù yóò tán wọn ní wallahi tallahi sọmọ àfa alágbájá tẹ bá ti rí báyìí yóò gbẹ́sẹ̀ sókè yóò tó sùn mọ́lẹ̀ ni. tarabbati walam. bàbá Sanusi ìyá tó bí yín tarabbati. ففي بيت العلوم وأهلها شيوخ الله عرش في الناس كرما. وتواوي كتلبي بلاغر وكانت إذ كان لبيبة. àṣé ìjáde nínú ilé ọmọ tí ìyá tó bí Sanusi ti jáde ló jẹ́ kí ìyá náà ó pé lọ́pọlọ. ẹ wá wo gbogbo tí ìyá náà bí kì í ṣe Sanusi nìkan ni gbogbo tí ìyá náà bí kódà aṣáájú wọn
àgbà wọ́n bá gbọ́dọ̀ déwájú wọn báyìí wọ́n sì yàn. La ilaha illallah. àṣẹ ń táwọn onítẹ̀ríbíyà ń wí nù wọ́n ní factors that determine the developmental growth of a child are two: environmental factor and hereditary factor. Abukakumullah. Fala gariwa kanat. الذكاء لبيبة بلاغ وذكر في الأمور تفهما. àfa wa ti ní ẹ má pariwo ẹ má jòjò yín lójú káwọn bihi yatafakharu. قوم به يتفخر دين اليالي من الصمت أدبية أبدية من تاجنا فهو الأدب أدبية أبدية من تاجنا فهو الأدب. balaja baba ní kéèyàn ó kéwú kó kàwé tí irú bá wà lè kàwé ẹnjìníà ní bẹ́ńkàlẹ̀. قوم به يتفخر دين اليالي من الصمت أدبية أبدية أبدية أدبية من تاجنا فهو الأدب أدبية أبدية من تاجنا فهو الأدب. تربت وفي بيت العلوم وآلها بلاغا شيوخنا إله الأرس بالناس كرما. ó bá ṣàdúrà fún bàbá wa àgbà tó bí Sanusewu àti bàbá wa àgbà tí wọ́n tọ́ wọn. bàbá ló sọ fún mi bàbá ní ìmọ̀ wá wò báyìí pé ọlọ́run o àṣebéyàn bá fẹ́ fìyàn tọrọ kéèyàn ó ṣe findings. bàbá Sanusewu wá di mufasiru àgbà àṣẹ wọn wà rátà rẹ ni kábìrín ankábìrín. bàbá wa lisanu sheikh afaw Abdallah. wàlámà sàmàlìhùmá. ní gbàgbé. wàfẹ́ ajé tèmi ò dára. murabbi rijal fayyiqin al-akrama. bàbá Sanusewu wá sọ fún mi amanatul ilmiya. bàbá Sanusewu ní bàbá tó bí mi wá yọ̀ǹda mi fún ẹ̀gbọ́n wọn àbí fún àbúrò wọn. wọ́n wá ní jẹ́kọ́mọ yìí mọ̀ wà lọ́dọ̀ rẹ̀ nírú jòkó yìí lónìí. ìyá òun lójú rọrùn ìjọ tí bàbá Tajul Adabi wa tọrọ Alhaji àgbà tí ìyá tó bí Alhaji àgbà ò bá gbà ní bàbá ò bá ti dọ̀dọ̀ Tajul Adabi. ìyá yín ló dáa wọ́n ti wo báwọn ṣe jẹ́ wọ́n ti wá wò pé ta lọ́lọ́run ó fi san mí lẹ́san. ọlọ́run alára Sanusewu ní ti san lẹ́san. ọlọ́run wa ní Sanusewu wà lo kọ́ọ̀sì ẹ lọ kọ́ọ̀sì ni. wàlámù ansa. wàlámù ansa mẹ́rìnmúnà wàfẹ́ ajé tẹ̀lé ò dára. murabbi rijal fayyiqin al-akrama. mọ̀nsó. وفي رحمة الرحمن يا رب فارحمن جميع أهلوت وذاك ترحما. àfọwọ́ Sanusewu Ànábì wa ń bá yín sọ̀rọ̀. الله عليه وسلم. Ànábì ló kù nǹkan márùn-ún tẹ́ ṣe tẹ́ fi wá síra. nǹkan márùn-ún. مفسرنا لبهلول. Sanusewu nù. أبونا كمالنا. مفسرنا لبهلول. مفسرنا لبهلول. يا ابونا كمالنا. àfọwọ́ Sanusewu. مفسرنا لبهلول. مفسرنا لبهلول. مفسرنا لبهلول. يا ابونا كمالنا. قل الأمر لله الحميد معتما. ẹ jókòó. قل الحمد. mo sọ́wọ́ àṣẹ àgbáyé jẹ ni inú rìsáwù wa kan àwọn ń sọ yìí pé àgbáyé àmínú láàyè. àgbáyé
أمين الله مرسلك منا أسير عليم نال في عشير منا Sanusewu ẹ dákun ẹ wo ẹ apádé báwọn. àgbáyé. ń bọ̀ èmi ní àdàbí bá ti lọ wá sí tí máa ṣe wá sí lọ́wọ́ èmi gbowó. bẹ́ẹ̀ mi bá lọ wá sí tí ń ṣe wá sí lọ́wọ́ èmi gbowó. bí n bá wá fẹ́ gba owó Sani Dádì àti Salisa Dádì ni àwọn àfáà àdúrà àgbà ti kọ́ wa bá a ṣe ń gbowó. لا تنسى أصلك يا فتى لا تنسى أصلك يا فتى إما سئلت عن النسب أدبية أبدية من تاجنا فهو الأدب أدبية أبدية من تاجنا فهو الأدب Oni mufasiru nali bahalulu. Mufasiru nali bahalulu. Àfáà wa Sanusewu. Rabbuna kamalina. Wọ́n ti gbọ́ kálímọ̀ bahalulu. Àfáà wa àdúrà gbà ní 1996 tá a wà láwa Sani Dádì. Almudir. Wọ́n wá ń kọ́ wa ní orin kan àwọn Sani Dádì ẹ̀yàn ọmọ kéwú 1996. Kó o mọ̀gbà táwa ní Sani Dádì èyí wọ́n yọ wá kó láàfáà rẹ̀ náà là ń ṣe. Mufasiru nali bahalulu. Rabbuna kamalina. Alhamdulillahi alhamidi mu'attima. Ní 1996 tá a wà láwọn Sani Dádì wọ́n wá ń kọ́ wa lórí kan wọ́n wá ní ọkùnrin kan bẹ Bàálùlù lil Majnuni ni wọ́n ń pè àfáà àdúrà gbà ni wọ́n kọ́ wa. Wọ́n wá ló ní kọ́ọ̀sà kọ̀lìbí ọkàn mi le bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ibi tí mo ti rí inú tíra àwọn ni mọ́ríjà wùwá. Abukakumullah. Ó wá ní uridu an ìrọ̀hà mo wá fẹ́ ṣe wáàsí fún ẹ̀mí mi fásitì abdu ila al-maqabir mo wá lọ bí sàárè nígbà tí mo wá débẹ̀ ìwọ ni ataitu likubura fanadaituha. Ataitu likubura fanadaituha. Wa ila al-mu'azzamu wal-mu'taqar. أين العزيز بسلطانه فأين المزكى إذا ما اختبر تفانوا جميعا فماتوا جميعا ومات الخبر bọ́bá wọ̀ ní sọ pé وماتوا جميعا ومات الخبر àbí kò ní وماتوا جميعا فما من مخبر وماتوا جميعا فلا مخبر وماتوا جميعا فما مخبر وماتوا جميعا ومات الخبر وماتوا جميعا ومات الخبر وقوا labari wọ́n sì kú tẹ̀lé wọn. La ilaha illallah. ṣé ìyá Sanusewu lè kú. Bahalulu lil Majnun. Mufassiru nali bahalulu. àwa wá yá gbólóhùn bahalulu. Ali bahalulu. ìtàn ní bahalulu lẹni tí ó sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ ó máa jẹ́ mutabaqatul kalami li muqtadal hal. Mufassiru nali bahalulu. Yabuna kamalina. Qul alhamdulillahi al-aziz mu'azzama. àwọn èèyàn ní mẹ́rìsì tàbí sọ pé yabuna kamalina. Mufassiru nali bahalulu. Yabuna kamalina. ọjọ́ máa sọ bẹ́ẹ̀ ni pé ìwọ tó o bá ti gbọ́ wá sí bàbá wa rí wọ́n láwọn ẹ̀rọ tí ń gbà táwọn ń bẹ ń lè kéwú lọ́dọ̀ bàbá Alhaji àgbà àwọn wá ń kiri kẹrosíìnì àlùbáríkà kẹrosíìnì náà ló yọ lónìí. Ali bahalulu. Yabuna kamalina. Qul alhamdulillahi alhamidi mu'azzima. ẹ máa wá dúpẹ́ pé ìyá tó bí yín ìyá tó ṣe é pèdé sí ni ẹlòmíì ìyá rẹ̀ kú kò ṣe é pèdé ìyá tó ṣẹ̀sìn débi tó dá sàlátù lẹ̀ Rawdatul Janna ìyá tó ṣe ẹ̀sìn débi tó dá sàlátù lẹ̀ Rawdatul Janna
ẹ mọ̀ wá wò pé bò mo ṣe mayana mo gbá research ni. حنون دعاء أن ترى السادة دائما على الابن وابن العم أن يتقدما ń gbọ́ máa ń so. حنون دعاء wẹ́lẹ̀ ìwé ní tu ni. تعيش وللأولاد تدعو كثيرة وبالخير نطقا إن أراد تكلما àfáwà Sanusiu ni wọ́n bil khairi nutiqa. وبالخير نطقا yóò bá sọ̀rọ̀ òdodo náà ni ó sọ. إن أراد تكلما kàkà kí ànábì àfáà tó ga. ọlọ́mọdé yín dára yín ṣé wọlé àfáà tó ga ni. ọlọ́mọdé yín dára yín. tẹ̀síwájú àfáà yìí. bùkọ́kúnlá fàmíkà jàfẹ́ àlọ́ ìmúkà sọ́ni ìhà. ẹ̀rí gbólóhùn tí mo wí lẹ́ẹ̀kan ni pé ẹ̀san ni àfáà Sanusiu ń jẹ́ fún ìyá kéwú. wífọ́kọ̀ sọ́ni ìhà. ńgbà tí wọ́n ní ìyá tó bí Sanusiu ìyá kéwú ìwọ wàá rò pé bí láfùsì ní lábẹ́lì máàna ìyá kéwú bí láfùsì wábìlì máàna. bẹ́ẹ̀ yẹn bá dénú ilé àfáà Sanusiu gbogbo yàrá tá láwọn ń sọ àsan tíra ni ṣé ìyá kéwú náà kọ́hún wọ́n jogún ẹ̀ náà ni kò wá jọ wá lójúmọ́ ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bùhá sírítà mahabuba ìbàrọ̀ muhajjama. ìyá tó bí yín bàbá tó bí yín ẹrẹ́ ni bí yín ẹrẹ́ ni tọ́ yín ẹlòmíì rẹ́ ni bí kò rẹ́ ni tọ́ ẹlòmíì rẹ́ ni tọ́ kò rẹ́ ni bí béèyàn bá rẹ́ ni bíyàn tí ò rẹ́ ni tọ́yàn kò ní jẹ́ nǹkan láyé bó bá rẹ́ ni tọ́yàn tí ò rẹ́ ni bíyàn kò ní jẹ́ nǹkan kan láyé bí yí sírìtà. bìyí bìhá sírítà màbú bẹ́ẹ̀ni bàrọ̀ ya muhajjama àfihàn kàlíjà fílẹ̀ anáàbì mubaraka wàtàkìfì kàlíyè kùlù bàríyàtì mọ̀gìnìmá rufeta ìlànà àlìyáyì ẹ̀zán wàrífẹ́ta wàkàlùkà àn dàrídìlì mọ̀dálàtì àhàjàmà bìyà sírítà màbúbà ìbàrọ̀yà muhajjama wasirita mafalita jamila wakuliwata liman yatlubil irshada kela yuzammama mufassirana libahalul abi mufassirana libahalul yabuna kamalina وللأمر لله أمير معظما وباسرنا البهلول يبنى ضماننا قل الحمد لله الحميد معظما وللحمد لله الحميد معظما akẹ́ àfáà Làbíbù. أبقاكم الله. ẹ̀rí àfáà mufassiru àgbà lílọrin ẹ máa wá gbọ́ o ẹ máa gbọ́ nǹkan márùn-ún tó mójú ìyá dáa tí ó wàá jí ó dáa lẹ́yìn ló wá kú báyìí. márùn. lẹ́yìn márùn-ún ẹ má ṣe nǹkan kan mọ́ gbólóhùn kan sì ń bẹ tẹ́mi máa wí bẹ́yẹn bá gbé bó bá dáná ráìsì àpò 1 million ẹyọ kan nínú rẹ̀ ò ní báyà gbogbo èyí tẹ́ ẹ ṣe òun ẹ̀yin lẹ́nu nǹkan yín ẹ bá gbogbo ń tẹ̀lé náà nínáwó ẹ̀yin lẹ́nu nǹkan yín márùn tí ó báyà náà ló kù yìí àkọ́kọ́ àfa yìí òun ni ad-du'a'u lahuma anabi ló wí o. sallallahu alayhi wa sallam. tẹ́lẹ̀ kan lọ bá anabi pé kí ló kù tí màá ṣe fúyà mi àbí bàbá mi lẹ́yìn ìgbà tí o bá ṣe mọ́. ad-du'a'u lahuma. ó wà ní bakiya laka khamsata ashiya nǹkan márùn náà ló kù fún ọ ó ní ad-du'a'u lahuma máa ṣàdúrà fún wọn. anabi wa wi man taraka du'a liwalidayhi yanqati ani uriz. la ilaha illallah. abasa nusewu bí ṣe ń da tó yìí bẹ́ẹ̀ bá fẹ́ kó wálẹ̀ àsìkò tẹ́ nídìí àdúrà fáwọn tó bí yín jùlẹ̀ wáyé. kìí ṣàdúrà bẹ̀yẹn ṣe o èyí tẹ́ máa ṣe fúnra yín ad-du'a lahuma àkọ́kọ́. wal istighfaru lahuma. ẹlẹ́ẹ̀kejì wal istighfaru lahuma
àwọn òbí wọ́n ní di istighfar àwọn bàbá jọ̀hún wọ́n ní foríjì wá Ọlọ́run àtúbà. foríjì wá Ọlọ́run àtúbà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe tá mọ̀ pókè èyí tá a ṣe tá mọ̀ kó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ fàtíwà foríjì wá Ọlọ́run àtúbà. al-istighfaru lahuma wọ́n ní di istighfaru tẹ́ máa ṣe tẹ́ni kí ládàá rẹ̀ ó máa lọ bá wọn. ẹlẹ́ẹ̀kejì inú ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹ máa ṣe kí ni silatu rahima allati la tusalu illa bihima. ẹbí dọwọ́ yín ìyá tí ń torí ẹ lọ family house náà ló ti kú un èmi èdè ó dogun jẹ́ lónìí tí mo ti débẹ̀ ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ bàbá wa Sanusiu ẹbí dọwọ́ yín ẹbí ó dọwọ́ yín arrahimuna yarhamuhumur rahman ẹbí dọwọ́ yín o látara ya Ìlọrin inú ìlú téyìn ó máa ṣàdúrà kọ́lọ́hún ó máa tún yàn dá sí ni ọ̀rẹ́ bàbá wa mufti bàbá tó bí mi kan bẹ èmi máa sá fún wọn ni bàbá Sanusiu kí ló dé ìjọ tí n bá ti pàdé wọn ni ọ̀rẹ́ mi kúlù aláwọ̀ 21 wọ́n sì farabalẹ̀ ké ni ọ̀dọ̀ wọn ni mo ti kọ́kọ́ gbọ́ àwọn akékúlù aláwọ̀ alájẹ́ àgbà wọn ni àwọn àfàwọ̀ sọ fún wa pé kúlù alájẹ́ àgbà pé jìbìlù tún sọ kúlù aláwọ̀ kan kalẹ̀ fún alájẹ́ àgbà mo wá dákẹ́ yín wá ń retí kúlù aláwọ̀ alájẹ́ àgbà tí ó yàtọ̀ sí èyí tá a mọ̀ lọ́ba ní. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Mo ní 21. Ìgbà wo láti parí? ikramu sadiqihima. Sọ pé kúrò aláàlájẹ́ àgbà ni torí kò sí tí wàá bọ́ kanjú ṣe lóòótọ́. Gbogbo jàmáà àwọn ake fatia òun wà sí àgbáyé òsín bẹ̀ òun ni ká tó ké fatia yọ ọ̀kan tán Ọlọ́run ló mọ iye wákàtí tá a lò. Nígbà tó wá di wípé àwọn pàdé ń jọ kàn mọ́ ní bàbá ẹ dákun ṣe é rí kúlù aláàlájẹ́ àgbà náà ní àjẹ́ àmọ́ ké àmọ́ ẹjẹ́ àmọ́ ké mẹ́ta ẹjẹ́ fi 21 òun lẹ̀. infasu wasiyatihima. Ìlọrin bẹ́ẹ̀ yẹn bá ti dọ́dọ̀ ẹ bíyàn ẹ̀ẹ́rì tó máa sọ pé ìyá kéwú ọlọ́mọ ṣàtúnkẹ́ ṣe rí wípé promo àdúrà nù. Àmọ́ tá ẹ bá ti dọ́dọ̀ ẹ bí mọ́ ẹ̀yin náà lù ṣàdúrà wọn. ẹlẹ́ẹ̀kẹ́rin ìfọ́ọ̀gù wasiyatihima àwọn àsọtẹ́lẹ̀ tí ìyá sọ fún yín wàláì kódà ìyá ò ṣàsọtẹ́lẹ̀ èyí tó ti ń sọ fún yín kó tó kú nà ńkọ́. wàsíyà náà nù wàsíyà wọn lọ́wọ́ wa sọ fún ànábì tó pè kalẹ̀ nígbà tó fẹ́ kú ni gbogbo tí ń bẹnu kùránì látòkè kalẹ̀ wàsíyà ní fún ànábì gbogbo tí ìyá wa ń sọ fún yín ó sì dùn mọ́ mi pé tẹ̀lé torí nígbà tá à ń sọ̀rọ̀ ẹ wá sọ fún mi pé ní ṣe ń jọba yìí ní ṣe ń jọba yìí torí àsọtẹ́lẹ̀ ìyá ó wá dọwọ́ yín. as-sadaqatu lahuma fa inna as-sadaqata tanfa'ul walidayn. sàárà bẹ́ẹ̀ yẹn bá ní ẹ má ṣe sàárà ẹ dákun ẹ jìnnà sí o ẹ ṣe sàárà fún àwọn tó bí yín ní sàárà tààrà sẹ́rẹ́ yìí tẹ̀ ń ṣe tá a màmá yín lójú ayé yín o ẹ wá gbìyànjú kó tún lékún ẹ járí sádàkà tó ń járí à. abukakumullah. oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn bá kú irú nísìnyí ọlọ́run bá yín ṣe ẹ̀ẹ́sẹ̀ nídìí ká ẹ̀sẹ̀ máa dá ìyá kéwù foundation ẹ̀ lẹ̀ mọ́ àsàlátù yàrá Rawdatul Janna bí òní ṣe ní parẹ́ ọ̀dọ̀ wọ̀nyí àsàlátù Muhammad tiwa ahbabu Muhammad ẹ̀rí Rawdatul Janna ahbabu Muhammad wọ́n ní ọmọ òní bá ìpìlẹ̀ ìyá rẹ̀ ńlẹ̀ bí ìyá rẹ̀ bá fi hàn bí ìyá rẹ̀ bá fi hàn sẹ́ni pé ìyá Sanusiu fi hàn wọ́n níyà fi ní Rawdatul Janna ní bàbá wa Mufassiru fi ní ahbabu Muhammad wọ́n bá nítorí ànábì wọn fi sókọ déédéé wọ́n bá nítorí bàbá tó bí wọn déédéé wọ́n bá nítorí alájí àgbà déédéé gbogbo wọn náà Muhammadu ni wọ́n ń jẹ́ ànábì ń jẹ́ Muhammad ànábì ń jẹ́ Muhammad bàbá tó tọ́ yín jẹ́ Muhammad àjọ wà lìjẹ́nà náà ni. la tansa asilata ya fata
إما سئلت عن النسب شيخ اللبيب الألمعي أصل الوصول لأبو العرب أدبيجة أبديجة أبديجة أدبيجة من تاجنا فهو الأدب أدبيجة أبدية من تاجنا فهو الأدب. kódà àáfàá làbíbù gan mi nígbà tó gbọ́rọ̀ bàbá rẹ̀. látàǹsà àṣìlàkà yá fata ẹ̀ma sùìlìkà ànínàṣà sheikhu labibu alimai sheikha labibu alimai asilu usuli abul arab adabijatun abadiyatun mutajina fawal adab adabiyatun abadiyatun mutajina fawal أدبية أبدية من تاجنا فهو الأدب أدبية أبدية